ṣé ifá tó yẹ kó yin Aláàfin Ọ̀yọ́ àti Soun Ogbomọsọ tuntun ṣé ifá ọ̀hún rìnrìn àjò ní àbí níbo ló lọ gan-an? Olúwo títí ilẹ̀ Ìwó ó tún ti fọ́ kèǹgbè ọ̀rọ̀ mọ́lẹ̀ o. Òjò ọ̀rọ̀ ta sàràsàrà láti ẹnu ọba Abdulrasheed Àkànbí. Ó mà tún ti sọ kò bákùngbé ọ̀rọ̀ ìyan nípa àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá. Ọba Olúwo títí ìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí ó ti ní ọ̀rọ̀ yíyan ọba àti fífi ọba sórí ipò láyé òde òní tá a wà yìí ó ti kọjá ohun ẹnu ifá gẹ́gẹ́ bí ohun tó sọ. Ó ní ṣé ifá tó yẹ kó yin Aláàfin Ọ̀yọ́ àti Soun Ògbómọ̀ṣọ́ ṣé ifá ọ̀hún rìnrìn àjò ni ká lè tètè rán ni pé kó wá fi àwọn ọmọ rẹ̀ jẹ nílùú Ọ̀yọ́ àti ní ìlú Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé láìpẹ́ yìí ni ọba Àkànbí ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú iléeṣẹ́ ìròyìn tó sì ti sọ wípé gómìnà ló ń fi àwọn ọba jẹ láyé òde òní tá a wà yìí kì í ṣe ifá mọ́. Lọ́tẹ̀ yìí nínú àtẹ̀jáde kan tí ọba Olúwo tó tún fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn níbẹ̀ ni kábíyèsí Olú Ìwó ó ti sọ wípé àwọn ọmọ oyè tó bá fẹ́ jẹ Aláàfin Ọ̀yọ́ tàbí tó bá fẹ́ jẹ Soun Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá ń retí wípé kí ifá ó yin àwọn sí ipò. Ó ní irúfẹ́ ọmọ oyè bẹ́ẹ̀ ó dàbí ẹni tó fẹ́ wò ṣẹ́jú akàn onítọ̀hún yóò pẹ́ létí omi. Ọ̀pọ̀ àwọn ìkàn ọmọ Yorùbá ni wọ́n ti fèsì sí ọ̀rọ̀ tí ọba Olú Ìwó sọ yìí tí Olúwo sì sọ fún wọn wípé gómìnà ló yin ọba sípò lóde òní kì í ṣe ohun ẹnu ifá mọ́. Ní báyìí ohun tí Olúwo tún sọ ni wípé àwọn ọmọ oyè tí àpọ̀jù sinimá wíwò tó ti bá wọn fínra ni wọ́n máa dúró wípé kí ifá kó kéde àwọn gẹ́gẹ́ bí ọba tuntun. Kí ló dé tí ifá kò tí ì yan Aláàfin Ọ̀yọ́ àti Soun Ògbómọ̀ṣọ́ tuntun sórí ipò? Àbí ifá ọ̀hún rìnrìn àjò ni ẹjẹ́ arẹ́ni pé kó wá fi àwọn ènìyàn jẹ ní ìlú Ọ̀yọ́ àti ìlú Ògbómọ̀ṣọ́? Ọba Àkànbí ní Elédùmarè ló ń fi ọba jẹ kì í ṣe ifá. Bí ipò ọba kan bá ṣí sílẹ̀ àwọn tó bá fẹ́ du oyè wọn ó du oyè wọn ó sì kàn sí ìjọba. Gbogbo àwọn tó bá dúró de ifá pé kí ifá yàn wọ́n sí ipò ó ní ó dàbí wípé wọn ó dúró títí ayérayé. Ọ̀rọ̀ wọn sì jọ bí wípé ẹni tó fẹ́ wo ìṣẹ́jú akàn létí omi. Ó ní onítọ̀hún yóò pẹ́ létí odò gẹ́gẹ́ bí ohun tí Olúwo ọba títí ìlú Ìwó tó sọ.